A kú dédé àkókò yìí. Ìròyìn ajá balẹ̀ yín náà ló balẹ̀ ní ìkànnì Samfatis Radio TV ìkànnì tẹ́tí mọ̀ bí ẹni mo wò. Òní ni ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹrin ọdún 2025 léyìí tó bọ́ sí ọjọ́ Monday ọjọ́ ajé. Gbogbo wa la máa rí ajé jẹ́ máa rí ajé mọ́ ajé máa bá wa sùn bá wa jẹ́ àfilẹ̀ ẹnì kọ̀ọ̀kan ṣe gbogbo. Ìlọ ìbọ̀ wa ọmọ nínira bẹ́ẹ̀ ni àdágbére fún òní mọ́ bí ta lọ àánú Ọlọ́run tó ní fi ẹnì kọ̀ọ̀kan wa sílẹ̀. Abídèmí Yusuf yìí náà rí èmi lọ́mọ sọ̀pọ̀lọ̀rọ̀ gbogbo òun lé ọmọ nípò àlè ìlú ọmọ alẹ́ tó ìjọba ọmọ yàn bọ́kàrẹ́ yín abara fún fọkà abara mi níjọ mi níjọjọ. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ nǹkan ní Samfatis Radio TV wípé n ó gbé yín débẹ̀ níjà yín bọ́lẹ̀ ni dandan báyìí ní kí n já yín bẹ́tà mọ́sọ̀ dílé tà ní tẹ̀sí yín létí mẹ́jọ tẹ̀tẹ̀ bí torí tí ń la fífi ìdí ti àpótí gbọ́dọ̀ kí ti yín mọ̀ bàdí sí gbogbo tí ń lọ. Wọ́n ní orílẹ̀-èdè Iran jẹ́ kọ́kọ́ kó líbẹ̀ torí pé ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀yìn àti pé bẹ́ẹ̀ yẹn jorí ahun gan kì í ṣe ọ̀rọ̀ ẹ̀rín lélẹ̀. Ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú pé omijé lójú wàràwàrà níbi tí wọ́n ní òkúta kan ribìtì ni. Wọ́n ní ọmọ ṣe bẹ́ẹ̀ ká tiẹ̀ lé àlè pé lókúta explosion ni wọ́n pè ó explosion ni nǹkan tó gbà mú tí wọ́n ní nǹkan olóró ọ̀hún kàn ró ní gbì yóró tí yóò bá wọn ní èèyàn tó mọ̀ ṣe léṣe pọ̀ torí pé èèyàn bíi 800 ló ní ìfarapa nígbà tí èèyàn mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kú ní ìfọnáfọnṣu ní wàrà ṣẹṣà ní kíákíá ní kánmọ́ kóbó lélẹ̀ tí wọ́n ní olókùú ti ń gbòkù àwọn tó ṣe léṣe náà wọ́n ti ń gbé wọn lọ pàjáwìrì ní tá a mọ̀ sí emergency lójúpọ̀nà pé kí wọ́n dá wọn padà sáyé lápá abẹ. Nílùú Ìbàdàn wọ́n ní wọ́n mọ̀ wọ agbègbè ilé kan níbi tí wọ́n ní wọ́n ti rescue àwọn èèyàn kan. Wọ́n ní àwọn kan wà tí wọ́n fi ilé kan ṣe ibùgbé tí wọ́n máa ń fi àwọn èèyàn ṣe oko ẹrú èyí tí wọ́n tà lọ òkè òkun tí wọ́n tà lọ òkè ilẹ̀ adúláwọ̀ ń bí àbí láàrin ìpínlẹ̀ sí ìpínlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà láti lọ ṣe ẹrú kó máa sin gbà ń bẹ̀. Wọ́n láwọn agbófinró ni wọ́n lọ bẹ̀ nígbà táwọn èèyàn kan tọ́ka sí pé inú ilé nǹkan tó ń ṣe ń bẹ̀ ò dáa àti wípé nǹkan kan ń lọ nínú ilé yẹn wá yẹ̀ wò gba àwọn òde bẹ̀ wọ́n ní èèyàn 180 ni wọ́n ti ẹ̀ kọ́kọ́ gbà lọ́wọ́ oko ẹrú léyìí tí wọ́n ní àwọn ọmọdé ń bẹ́nu wọn ọmọ léńjeléńje àwọn àgbà àwọn ọ̀dọ́ langbalangba lọ́kùnrin lóbìnrin gbogbo wọn náà kún síbẹ̀ tí wọ́n dẹ̀ ti gbà wọ́n ní ọwọ́ àwọn oníṣẹ́ ibi tí wọ́n tààyàn sóko ẹrú níbẹ̀. Tó ẹ jẹ́ kí n sọ fún yín báyìí wípé ọ̀rọ̀ ń bárò lórí ọ̀rọ̀ ìdánwò jàǹbá mọ́ kí n tó débẹ̀. Wọ́n ní ọmọkùnrin kan ló mọ̀ ti ṣe ìrànlọ́wọ́ fún àwọn àgbà onínú iṣẹ́ orin kíkọ lórílẹ̀‐èdè Nàìjíríà gà hip hop wípé ẹ̀yin náà dàbí Don Jazzy àbí Ọlámídé kó jẹ́ wípé ẹ mọ ayé mú àwọn ọ̀dọ́ langba tí ń bọ̀ lọ́nà tó pé ẹ̀bùn orin ń bẹ lára wọn láti máa ràn wọ́n lọ́wọ́ tó bá jẹ́ Ọlámídé àti Don Jazzy ni yóò mọ̀ nira díẹ̀ nìkan láti wípé èèyàn méjì igi kan ò lè dá gbóṣe kódà igi mẹ́ta ò lè dá ṣe ẹ jẹ́ kí àwa tá a lówó lọ́rọ̀ tá a ní jọ̀bọ̀jọ̀bọ̀ ayé ní ẹ̀yìn ọrùn àtàpá ká ṣèrànlọ́wọ́ ìkúnlọ́wọ́ fún Don Jazzy àti Ọlámídé lójú pé wọ́n ṣe ń gbé àwọn upcoming dìde tí ògo wọn dẹ̀ ń tàn lápá ibi bẹ́ẹ̀. Tó wọ́n ti sọ fún olórin fújì àgbà kan yẹn King Wasiu Ayinde K1 The Ultimate wípé ọ̀rọ̀ lórí fọ́nrán interview kan tó ṣe pẹ̀lú Délé Ìjìnlẹ̀ wípé òun kìrìsìtẹ́nì ni òun tóun dẹ̀ fi yan gàn pé ẹ̀sìn sínà nẹ́ẹ̀sì kérúbù nǹkan kàbí nǹkan lòun. Wọ́n ní bàgbóǹtarìgì kan ló ti dá lóhùn báyìí pé ó mọ̀tara rẹ̀ mọ̀tara rẹ̀ àáfàá kan Sàràfàdín Gbádébọ̀ ló ní kò pọ́síbù kó nǹkan méjì pọ̀ wípé ó ṣe kìrìsìtẹ́nì ó ṣe mùsùlùmí lọ ó ní ó pọ́síbù nǹkan míì ni ẹ sọ ṣe ti gbọ́ kéwà ẹ̀wí nǹkan míì gbé pé Ọlọ́run ló kọ tìyẹn bẹ́ẹ̀. Ẹ gbọ́ mo wà lẹ́ni ọdún 24 ni mo ti ra ilé àkọ́kọ́ ní Lẹ́kì. Wọ́n ní kàkà tí ń fi máa fi ọkọ̀ ṣe camouflage lórí ẹ̀rọ ayélujára bí ajere pé tàbí máa mú kọ́kọ́rọ́ káàkiri wọ́n lè mọ̀ wípé ó wà nílẹ̀ ni ó lè mìíràn sí bẹ́ẹ̀. Ọmọkùnrin kan media personality Chude Chidenwo ni ó sọ̀rọ̀ yìí tí dẹ̀ ń ṣe ìrànlọ́wọ́ àbí tí ń gba àwọn ọ̀dọ́ lẹ́ńjẹ́lẹ́ńjẹ́ nímọ̀ràn tọwọ́ wọ́n ẹ̀ṣẹ̀ ń jí sówó pé bí èèyàn bá yó ìpanu ni kì í ṣe gbogbo ẹni tó yó ló yẹ kó máa ran kùn kì èèyàn panu ni wípé kíni kálukú ló mọ tí ó ń jẹ ní abẹ́ òrùlé ẹ̀ bẹ́ẹ̀ tí dẹ̀ ní ní abọ́ òṣùwọ̀n ẹ̀ ni ìwọ tó bá wáyè jẹ ayé ẹ̀ kan péré ni tó bá rán pé tó ti jẹ̀yà tó fún ẹ ní ẹsẹ̀ ẹran lásán lo ẹsẹ̀ adìẹ ló ti ẹ̀sìn mú lọ́wọ́ lọ́ ń pe ara bí ara wo ni ọ̀ ń pe mẹ̀kúnnù pé ẹ wá wo ẹsẹ̀ adìẹ rè mò ń járù ni ẹni tó wulẹ̀ gbódìdí adìẹ lọ́wọ́ kíyẹn ṣe lápá abẹ. Igbákejì olórí ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà rí Muhammadu wọ́n ní bàbá mọ̀ jọ́ ẹgbẹ́ òṣèlú APC lẹ́yìn tí àbá fi ẹ̀yìn tì tán. Wọ́n ní ní wàrà ṣẹṣà ni bàbá ti ń sọ fún àwọn èèyàn wípé ẹgbẹ́ o sínéètì orí ìjókòó sẹ́nítọ̀ ní agbègbè Nasarawa mo ti fẹ́ dìde mo fẹ́ lọ ṣojú Nasarawa nílùú Àbújá ẹ tètè dìbò yàn mí. Wọ́n ní àwọn èèyàn ń gbé
ebe ẹ̀ṣẹ̀ṣẹ̀ rìtáyà lórí iṣẹ́ ọlọ́pàá àǹṣó mo rìtáyà n ò rìtáyà kọ̀ọ̀kan yín ìyẹn ní àpá sẹ́ńtà bẹ̀. wọ́n ní ní báyìí ọwọ́ ti tẹ ọmọkùnrin kan òṣìṣẹ́ báǹkì ìfowópamọ́ access eléyìí tí wọ́n ní í máa ṣe fídíò àwọn òṣìṣẹ́ akẹgbẹ́ nínú báǹkì. wọ́n ní bíi kan wà ń hòhò káwọn yẹn máa wẹ̀ wọn ò ní mọ̀ o, bíi kan sùn bíi kan máa fọnu kan wà ní restroom. wọ́n ní ará bí ó ti mú fóònù ó di rẹ́rẹ́rẹ́rẹ́. wọ́n ní ọwọ́ sátẹ̀ o ọmọkùnrin ọ̀hún mímú tán gbá mú wọ́n ti tì í mọ́lẹ̀ láti bẹ̀ wọ́n ní wọ́n gba béèlì ẹ̀ ṣùgbọ́n báǹkì ìfowópamọ́ ọ̀hún access ní wọ́n ti dá a dúró irú ìwọ ọ̀yẹ́lẹ́ni tí ń bẹ ní àwùjọ. wọ́n ní bẹ́ẹ̀ làwọn òṣìṣẹ́ yòókù tó ń ṣe àkóbá fún ìlérí fọ́nrán yìí náà tó ń sọ̀rọ̀ ẹ̀ ní dáadáa pé kì í wá síwí èèyàn bí àti pé kò kọ́ sójú o ó tutù bí omi àmú ní téèyàn ò tiẹ̀ lè mọ̀ pé ìwà burúkú báyìí ń bẹ lọ́wọ́ ẹ̀. wọ́n ní kódà bẹ́ẹ̀ òṣìṣẹ́ kan ò bá wà òun ní ọ̀kọ́ mọ̀ bèrè pé sísá kìíní ńkọ́ ọkù kìíní ńkọ́ bọ́dà kìnìkan kan ní àmọ̀ pé ó fi ìtọ́ dúdú sínú ń ṣe bẹ́ẹ̀ ń tu funfun síta lápá ibi ibẹ̀. gómìnà pínlẹ̀ bo Sùlùmù rèé o Zulum ti pariwo síta pé ìgbìmọ̀ Boko Haram àti SWAP ISWAP wọ́n ní wọ́n ti darapọ̀ kódà wọ́n ti ń níwèé ìrìnnà wọ́n ti ń gbàwé ìrìnnà. Zulum ní ẹ mọ́ wòran gómìnà ìpínlẹ̀ Borno ó ní ẹ mọ́ wòran àwọn jàǹdùkú àti ISWAP wọ́n ti darapọ̀ wọ́n ti jọ ọ̀pẹ́rẹ́tì lápá sẹ́ńtà ibi ibẹ̀ ní ìpínlẹ̀ Bayelsa. wọ́n ní àwọn agbébọn mọ̀ sí bẹ́ẹ̀ da àwọn pro Wike supporters. wọ́n ní àwọn olólùfẹ́ Wike eléyìí tó ti ń ṣe àwọn ìwọ́de mọ́ràn kankan mọ́ra wọn àti ìjáde tán. wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn agbébọn ọ̀hún ti mú ìbọn pé ń bo ẹ̀túká gbogbo ìjókòó ọ̀tẹ̀ ìgbìmọ̀ ọ̀tẹ̀ yín ọ̀yá ọ̀tá àbọ̀ kan ló jẹ ẹ̀túká ẹ̀bìlà ẹni orí yọmọ̀dílé àṣé ẹnìkan ń pè ọ́ olówó lágbọ̀ya. wọ́n ní gbé èèyàn mẹ́rin ó bá fi fẹ́ pé tíyẹn tí ó jà fún rẹ lọ́wọ́ ní yes mo ti dáhùn yes sir yes ma. wọ́n ní lọ́wọ́ kíni lọ́wọ́ Bájínátù kóbá báyìí àwọn aráabí ìfẹ́ àfẹ́wé èyí tí ó dànù èyí tí ó mọ̀ kó rẹ̀ ó di bàlàbàlàbàlàbà lápá sẹ́ńtà ibi ibẹ̀ ni wọ́n ní Wike náà ti sọ̀rọ̀ pé wọ́n fẹ́ pòun ni òun gangan ni tájẹ́tì wọn láti pé wọ́n yìnbọn mọ́ àwọn pro Wike ìpínlẹ̀ Bayelsa ní òun gangan náà tájẹ́tì àmọ́ yúrò ń tènìyàn ṣíṣe ni ti Ọlọ́run. ní gómìnà ìpínlẹ̀ Bayelsa náà bàbá náà sọ̀rọ̀ wípé kí olórí ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà bẹ̀rẹ̀ ìwádìí o torí pé àwọn tó ṣiṣẹ́ yẹn àwọn tí wọ́n lè mú bọ́ta ni ẹ mọ̀jà tanra wa ẹ wò ó kí wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe ìwádìí kí wọ́n kó gbogbo wọn bọ́ síta. Ṣèyí Olóyèdé Emmanuel Uko Sarah Michiro àti àwọn bíi márùn-ún yòókù tán jẹ́ mẹ́jọ wọn ní ìgbìmọ̀ EFCC ti gbé wọn o kódà àwọn èrí wọn gbé gan wọn ni wọ́n ti declare wọn wanted torí pé mẹ́jọ ni wọ́n ọkùnrin 6 obìnrin 2 ní àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ ọ̀kan gbòógì nínú ìgbìmọ̀ síbẹ̀ẹ̀sì eléyìí tán lu àwọn èèyàn jìbìtì wọn ní kọ́ni fọ́nrán fọ́tò wọn gan wọ́n ti fi léde o wanted wọ́n ní wọ́n ti ń wá bẹ́ẹ̀ lórí owó tí ń lọ bí $1 billion tí wọ́n fi lu àwọn ọmọ Nàìjíríà jálẹ́jákò ní jìbìtì lórí pé ẹ̀sùn kò orí ẹ̀rọ ayélujára bí ajere tá a mọ̀ sí síbẹ̀ẹ̀sì tí àwọn ọmọdé lágbà onílé àlè àti àlejò ń sunkún ẹ̀ lọ́wọ́ yìí. Gómìnà ìpínlẹ̀ Abia Alex Oti ti sọ̀rọ̀ wípé mo fẹ́ fẹgbẹ́ òṣèlú Labour Party lẹ̀ kò kàn anybody o ìǹdẹ̀fílẹ̀ kò kàn anybody o ó ní torí pé awuyewuye ti ń lọ pé Alex Oti náà fẹ́ darapọ̀ mọ́ APC ó ní kí n ti yín sẹ́yìn ni Alex ní àbẹ́yìn ni Oti èmi mi ni Alex èmi tó ni Oti èmi ni akọ́nimọ̀ọ́gbá ilé ayé ara mi ẹ̀yin kọ́ lẹ́ẹ̀mọ́ sọ fún mi bí n ti rìn ìgbésí ayé mi àbí ibi tí ń jẹ sí ibi tí ń ní jẹ sí ẹ lọ sí mẹ́dọ̀ gbogbo pásítà fóòsù gbogbo ọ̀rọ̀ tí ó kàn yín lọ́wọ́ lẹ́sẹ̀ tí ó kàn yín léjìká tí ó kàn yín nígbà àìrí kan ṣe kan lẹ fi ń sọ̀rọ̀ òun káàkiri Alex Oti ní bí iṣẹ́ bá ká yín la tó jẹ́ wípé ẹ ti wà lẹ́nu ìlà ìlú káràkátà àbí àtijọ́ àtìmílẹ̀ ẹ ní mọ́ mẹ́nu bá ọ̀rọ̀ Alex Oti kẹ́ mọ́ pariwo òun káàkiri o pé ẹ ò tí ì fẹ́ darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú kan o ò fẹ́ darapọ̀ kó ní kí ni tìyín gẹ̀ẹ́ kí ni wàhálà ìṣòro wo lẹ́ní tẹ́ẹ̀tì ẹ̀ lè ṣe fẹ́mú fún ìgbà kékeré. ní báyìí wọ́n ní pàrípà yéèpò wọ́n ní ọmọkùnrin kamari eléyìí tó ní ó kọ ìdánwò jáàmù odidi ọdún 10 gbáko ló ti fi èdè sí ìdánwò ẹ̀hàn online níbi tó jẹ́ pé fún odidi 10 ọ̀hún kò fẹ́ẹ̀lì ó kàn mọ́ páàsì ni ṣùgbọ́n síbẹ̀ ó ní òun tó ń tẹ̀síwájú òun kọ́ ni kí ilẹ̀ dé tẹ́ fi ń kọ́ ní kò nídìí o
òun kàn kọ́ náà ni. Olórin ṣèwọ́ tí gbogbo èèyàn mọ̀ tẹ́rí àpàlà ni wọ́n ní ó sì wà ní ọgbà àhámọ́ o, lójúpọ̀nà wípé wọ́n ní àwọn ọ̀rọ̀ kan ní lórí pé èèyàn fi náírà èèyàn ń ṣe owó Nàìjíríà bálabàla, léyìí tí wọ́n ní Very Dark Man VDM ìyẹn ló ṣe àfihàn ẹ̀ fún àwọn tí wọ́n gbé pé ẹ wo nǹkan o táwọn wíre o, ẹ wo orí eléyìí o, ẹ wo wọ́n ti gbé o, ṣùgbọ́n kódà àwọn èrí bẹ́ẹ̀lì ẹgbà ń bẹ ní ọgbà àhámọ́ ní ibi bẹ́ẹ̀. Orin tí Wizkid àti Ayastra ṣẹ̀ṣẹ̀ kọ jáde Gimme That, wọ́n ní orin ọ̀hún ni wọ́n kẹ́fìn Pokoli oníjó níbi tí ń drive ọkọ̀ lọ tí dẹ̀ ń kọrin ọ̀hún lẹ́yọ kọ̀ọ̀kan làwọn èèyàn ń pè ó ti ẹ̀jẹ̀ wọ́n rìlíìsì orin láàrin 24 hours ó ti mọ gbogbo ẹ̀ lórí Poco, kí ló dé ijó la mọ̀ ẹ́ mọ̀ tó o tún ti mọ orin náà ni. Fúnkẹ́ Akíndélé ti dá ọmọkùnrin kan lóhùn eléyìí tí ó ń bú wípé bó ṣe lówó tó o wá lọ ilẹ̀ Yúróòpù aláwọ̀ funfun ọ̀n lọ ya fọ́tò létí títì ní Fúnkẹ́ ní èèyàn kọ́ lèmi ṣá, kí ló dé ẹ̀yìn tẹ́ pé ìṣó ní sí ọ̀rọ̀ ọlọ́rọ̀ lè máa jókòó yìí, kí ni gíní gàgàgàn, kí ni ṣé ń bò òun ti jẹ́ Fúnkẹ́ Akíndélé òun ò ní ẹ̀tọ́ àti ṣe bó ṣe wù òun àbí rìn bó ti wù òun mọ́ ní tó Èdùmàrè wáṣẹ́fẹ́ ní tí ò ní láti sinmi agbájá àti sinmi Vastavos tó ní pé ọmọ ẹlẹ́kọ̀ọ́ kọjá ẹ̀yin lẹ́ sọ̀rọ̀ ẹ̀, bọ́mọ olóbì kọjá ẹ̀yin ni ẹ wí ń pa ẹ̀, bọ́mọ onígúgúrú kọjá ẹ̀yin lẹ́ mọ ibi wọ́n ṣe bẹ̀ àná tọ́bẹ̀ ọ̀hún ti dùjọ́ ẹjọ́ sinmi kẹ́sẹ̀ mẹ́ẹ̀dọ̀. Fúnkẹ́ Akíndélé ní sọ̀fẹ́ fọmọ ọkùnrin ọ̀hún. Wọ́n ní àwọn ọmọ onídàáwò jáàmbù nílùú Ìbàdàn wọ́n bà àwọn nǹkan kan jẹ́ ní sẹ́ńtà kan níbi tí wọ́n ní gbogbo kínní wọn ìdánwò jáàmbù lọ́bùṣe kó lọ́ńbẹ̀ wọ́n ní technical issue ọ̀ṣẹlẹ̀ wọ́n ní làwọn ọmọ yẹn bá mú pílásíìkì àga funfun èyí tí wọ́n fi míì wọ́n lẹ̀ wọ́n fi ẹsẹ̀ míì wọ́n fi nara wọn báyìí gbàgbà ẹ̀yìn ní sùn ṣẹ̀ṣẹ̀ mọ́ ṣe mọ̀ pé wèrè ti wà ńlẹ̀ bí iyẹ̀pẹ̀ àwágùn ò ní gbọ́ bẹ́ẹ̀ àní gbà àwọn ọmọ jáàmbù náà sọ bẹ́ẹ̀ o àwọn náà báwọn ti rí àwọn bá nǹkan jẹ́ o àwọn sanwó ìdánwò jáàmbù ní jáàmù ó ṣe ẹ̀yin jáàmbù àbí kí n lẹ pé ayín ti jáàmù báyìí lápá bẹ̀. Àtíkù sọ fáwọn ọmọ Nàìjíríà wípé ẹ má dá wọn tí ń sákò nú ẹgbẹ́ òṣèlú PDP ló APC lóhùn oníṣẹ́ fẹ́ gbọ́ ó ní ìjárùkulẹ̀ Tinubu lọ́dún 2027 ó ní yóò mọ̀ jálé kíákù yóò mọ̀ tàn káàkiri o ó lè pe ààrẹ Tinubu ọmọ sí bẹ́ẹ̀ ṣe ẹlẹ́yàmọ́ ẹ̀sìn ti pé ẹ̀sìn awọ́rò ẹ̀sìn gbangba yóò mọ̀ sí kòńgẹ́ ààrẹ èmi kọ́ mọ̀ sọ o Tinubu ni wọ́n bá wí bẹ́ẹ̀ Àtíkù ló wí gbogbo kìíní. tó ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ti dìfẹ́ǹdì ẹ̀ pé 10 billion solar la fẹ́ ṣe bó bá wá wù yín kẹ́ ẹ para yín pé ẹ lè rí transformer kẹ́ ẹ họ́ọ̀gì ẹ̀ sọ́kàwé tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ yín ẹ lè kó sínú ẹ̀ pé àgbọ̀ngbọ̀n àti pọ̀jù náà láyé tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ní ìjọba àpapọ̀ ṣe ń sọ̀rọ̀ yìí pé 10 billion la fẹ́ fi ṣe sólà la fi ṣe wọ́n ṣe bẹ́ẹ̀ nílùú Amẹ́ríkà láti wá mọ̀ wípé kíní kankan you dey whine yourself you free to enter anywhere you want to enter o any side you want to go na ẹ máa lọ ẹ fi ayé lẹ̀ kẹ́ ẹ máa lọ ẹ̀yàn lọ múlẹ̀ lọ́hùn torí pé ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ kiri pé 10 billion ti pọ̀ ju ó láti fi ṣe kíní òní wo Amẹ́ríkà nù orílẹ̀-èdè Amẹ́ríkà ní Washington ní White House nílé ààrẹ ẹbẹ̀ gangan ẹ wo iye tán fi install náà tí náà ò dẹ̀ ṣe bẹ́ẹ̀ tí ọ̀sẹ̀ jù wọ́n ní kẹ́ni wọ́n ní 47 billion lọ́dọọdún ẹ wo ńlá mọ́ fi gbá nídìí mọ́ mẹ̀mẹ̀ ẹ bá mọ́ mẹ̀mẹ̀ mọ́ mẹ̀mẹ̀ ẹ̀yọ́ ọmọ Nàìjíríà ààrẹ ò gbọ́dọ̀ wà lóòkùn lápá sẹ́ńtà egan ebe bẹ̀. Ààrẹ Bọ́lá mẹ́rin Tinubu ti rán Akpabio àtàwọn kan lọ sí Guinea bàbá ní àwọn nìkan lọ ṣojú níbi ìsìnkú Pope Francis gangan olórí ẹ̀sìn eléyìí tó kú nílùú Róòmù wọ́n ní Akpabio àtàwọn kan yan ààrẹ ní ẹ̀yìn ẹ lọ ṣojú mi ń bẹ̀ wọ́n èyí ṣe gbogbo ẹ̀ náà ní mọ́ lọ ẹ lọ ṣojú mi níbi ibẹ̀. tó orúkọ mi ò yípadà Abídèmí Yusuf náà rí mi lọ́mọ̀sọ̀kúlọ̀ kó gbóhùn ilé ọmọ nípò àlelu ọmọ alétèjọba yẹn ọ̀bọ̀kàrẹ̀ yẹn àbàrà funfun ẹ gbọ́ Sam Baptist Radio TV màá já àti àmọ́ mi aláṣẹ àtolùdarí Sam Baptist ọ̀dà.